ẹ gba ilé kékeré náà kẹ́ lọ lówó o eléyìí náà dẹ̀ yìí sí àti ṣe kò sẹ́ni tí ò lè ṣe ó dẹ̀ yìí sí àti ṣe ó dẹ̀ ṣínà dáadáa fún yàn àdúrà wa gbà kí ni kẹ́tẹ́ máa lọ bá mi wá ẹ máa lọ bá mi wá ìbẹ́pẹ dúdú tí ò tí ì gbó tí ò tí ì pọ́n ìbẹ́pẹ dúdú tí ò tí ì pọ́n ẹ bá mi já ìbẹ́pẹ yìí ẹ wá ra là ẹ lè tẹ́ bí àpò pólíbàgì kan sílẹ̀ ẹ lè tẹ́ bí pólíbàgì kan sílẹ̀ ọ̀kẹ́ wá abọ́ kan kẹ́ gbé sílẹ̀ ẹ wá la ìbẹ́pẹ yìí sí méjì tẹ́ bá ti là gbogbo kóró tẹ́ bá nù ìbẹ́pẹ yìí pátápátá gbogbo kóró ọmọ inú ẹ̀ tẹ́ bá nù ẹ̀ pátápátá ẹ wá kó sójú ọlọ ẹ ní jẹ́ kí kankan ó jábọ́ ẹ ní jẹ́ kí kankan ó sọnù ní gbogbo ọmọ kóró yẹn ẹ wá lọ wá ata àjọsìn ìyẹ́ ata pupa ata ìbílẹ̀ ata pupa ata àjọsìn òun ní nǹkan tó ń pè bẹ́ẹ̀ nítorí ẹ̀yin oníbèrè ata àjọsìn ni tó bá jẹ́ pé ọkùnrin ló fẹ́ wẹ ẹyọ ọṣẹ yìí ó máa lu ata 9 tó bá jẹ́ pé obìnrin ló fẹ́ wẹ òun máa lu ata 7 á wá mú ata yìí ata àjọsìn tó bá jẹ́ pé ọkùnrin ló fẹ́ lu iṣẹ́ yìí á wá mú ata àjọsìn yìí 9 á wá fi pẹ̀lú kóró ìbẹ́pẹ yẹn á wá kùn papọ̀ dáadáa á wá kó lọ́ṣẹ ìwẹ̀ 3 ọṣẹ tó máa tó wá wẹ̀ fún ọjọ́ 3 á wá kó sórí kẹ̀kẹ́ 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ṣàlàyé mi yé wa ṣe ń dé ìbàyẹn àgbàlagbà àdúrà wa gbà yọ bá mi comment kó share kó dẹ̀ like yìí kíní kó lè bá ẹ lára mu dáadáa aṣínà yẹn rìn dáadáa nínú ayé àsìkò tá a bá wẹ̀ a gbọ́dọ̀ gbọ̀n pa wẹ̀ nǹkan bẹ́ẹ̀ ni ẹ lọ gbìyànjú ẹ̀ wò báwo la ṣe ń lò tá a bá ti wá kó sórí kẹ̀kẹ́ 3 ọ̀tọ̀ọ̀tọ̀ alẹ́ ọjọ́ 3 la máa fi wẹ̀ léraléra alẹ́ ọjọ́ 3 la máa fi wẹ̀ léraléra tó bá yẹ pé alẹ́ ọ̀la la bẹ̀rẹ̀ a máa wẹ̀ kan lálẹ́ ọ̀la a máa wẹ̀ kan lálẹ́ ọ̀túnla a dẹ̀ máa wẹ̀ ìkan lálẹ́ ọjọ́ 4 èní tó àwọn ajẹ́ ọjọ́ 3 léraléra tó bá yẹ pé irú ọjọ́ bí agun nírú èní sìn èní ni Wednesday bí agun nírú èní sìn a lè wẹ̀ ẹyọ kan léní ká wẹ̀ ẹyọ kan lọ́la Thursday ká wẹ̀ ẹyọ kan tó kù á wẹ̀ lọ́jọ́ Friday kankan mẹ́ta yẹn tá a bá ti lò tán á lọ dànù àbí ká dáná sun ìbéèrè wúlò ẹ̀yìn tún lè béèrè kò ní ìdípa àwọn fi kankan para o kò ní ìdípa fi kankan para wẹ̀ á kàn wẹ̀ á mú lálẹ́ tá a bá ti fẹ́ wọlé sùn á wẹ̀ kankan mẹ́ta yẹn léra lọ́jọ́ 3 á wẹ̀ kan léni á wẹ̀ kan lọ́la á wẹ̀ kan lọ́tùnla bá a ṣe máa wẹ̀ níyẹn ẹ lọ́dún náà wò kẹ́ fún mi lábọ̀ ẹ jọ ẹ má jẹ́ ká béèrè àwọn ìbéèrè tó ní ìtumọ̀ lórí ẹ o tó bá yẹ kọ́kùnrin ló fẹ́ ṣe àtàjọsìn 9 ló máa lò tó bá yẹ kóbìnrin ló fẹ́ ṣe àtàjọsìn 7 ló máa lò tó bá yẹ kọ́kùnrin ló fẹ́ wẹ̀ ọ̀nà 3 la máa pín ọṣẹ yẹn sí tó bá yẹ kóbìnrin náà ló fẹ́ wẹ̀ ọ̀nà 3 la máa pín ọṣẹ yẹn sí ṣàlàyé mi yé wa ẹ lọ́dún ọ̀wò kẹ́ fún mi lábọ̀ kódà èèyàn lè ṣe nu yàrá ìgbọ̀n táwọn ará ìta gan onímọ̀ pé òun ṣe nǹkan kan nulẹ̀ tí wàá fi gun tí wàá fi lọ tí wàá fi pé sórí kankan wàá ṣe nǹkan nu ilé ẹ tẹ́yìn kankan onímọ̀ ẹ lọ́dún ọ̀wò kẹ́ fún mi lábọ̀ àdúrà ọgbà nọ́mbà mi ò yí padà 0703131 26 57 or 07031 83 45 83 méjì wà WhatsApp ẹ lè pè mí sórí méjèèjì náà àdúrà ọgbà.